kí eléyìí kó jẹ́ ti àwa ìyá àbíyè, àwa tí à ń gbẹ̀bí, yálà ìmọ̀ tí a ní fúnra wa ni àwa ń gbẹ̀bí ń bẹ̀, tàbí àwa eléwé ọmọ à ń gbẹ̀bí. Nígbà míì tóbìnrin bá bímọ tí nǹkan ìkejì ọmọ ò bá bọ́, wọn ò lè tí kí obìnrin náà pé ó kú ewu ọmọ bó báríkà, àfi tí ìkejì ọmọ bá bọ́. Gbogbo aláboyún ayé pátápátá ọjọ́ ìkúnlẹ̀ Ọlọ́run ní fi ní i lára, bí ó ṣe ń bọ́ lára igi tí kò ní igi lára, bí tẹ́ bá bímọ kò ní ní i lára o. Omi ò tó, ẹ̀jẹ̀ ò tó, Ọlọ́run ní fi ṣàdánwò fún gbogbo aláboyún ayé pátápátá. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bẹ lọ́hùn ọmọ, Ọlọ́run fún yín lọ́mọ alálùbáríkà. Àwa tá a ti bí náà ọmọ wa ò ní yàn kú o, àní mọ sàárè ọmọ. Àwọn tó bí wa wọ́n jèrè wa, àwa náà jèrè àwọn ọmọ wa. Ẹ̀yin ìyá àbíyè, ó yẹ mú báírò yín o, ẹ máa kọ nǹkan yìí sílẹ̀. Kí ni nǹkan tí a máa ṣe tá bá rí i pé obìnrin bímọ sọ́dọ̀ wa? Ó yẹ kí ibi ọmọ wa bọ́, ibi ọmọ ò bọ́. Ṣé ẹ̀mọ́ tẹ́ máa ṣe ni? Nǹkan kékeré náà ni. Útúbà kan ń bẹ tó jẹ́ pé àwọn bàbá wa náà ní útúbà náà. Útúbà tí a máa ń ké tóbìnrin bá bímọ tí ibi ọmọ ò bá bọ́, òun náà ní eléyìí o. Ẹ mú báírò yín àti ìwé o, báírò yín àti ìwé. Ṣó ti yá? Ó yá. Kò ní nǹkan kan nínú. Bá mi wá òwú lásán, òwú tẹ́ ń wò yẹn. Ó lè jẹ́ táwọn kẹ́míìsì ń tà, ó láti jẹ́ òwú. A wá ní kí aláboyún yẹn kó kúnlẹ̀, kó foríkùn méjèèjì kúnlẹ̀. Ṣé ibi tó ti kúnlẹ̀ yẹn, a wá bọ́ sí ẹ̀yìn aláboyún yẹn. A wá fi òwú tá a mú lọ́wọ́ yìí, a ti òwú yẹn bọ epo, a ti bẹ epo. A wá fi gbá ibi ọmọ yẹn, okùn tó so ọmọ àti ibi papọ̀. A wá gbá mú, a wá ṣe lẹ́ẹ̀mẹ́ta. Útúbà náà lélẹ́yìí o, útúbà bàbá wa, útúbà àwọn bàbá ńlá wa ní eléyìí. Sáàmù àwọn Yorùbá òun ní eléyìí. A wá ní ogí aborí púkẹ́, ogí aborí púkẹ́, ogí aborí púkẹ́. A gbẹ́nu síbi ojú ara obìnrin yẹn, a gbá kíní okùn yẹn mú, a gbá mú, a wá gbẹ́nu síbi abẹ́ obìnrin yẹn bí ojú ara ẹ̀. A wá ní ogí aborí púkẹ́, ogí aborí púkẹ́, ogí aborí púkẹ́. À ń tòtò balẹ̀ hàn ganran, à ń tòtò balẹ̀ hàn ganran, à ń tòtò balẹ̀ hàn ganran. Nígbà tí abẹ́rẹ́ yọ tán kí lókùn ń wò, nígbà tí abẹ́rẹ́ yọ tán kí lókùn ń wò, nígbà tí abẹ́rẹ́ yọ tán kí lókùn ń wò. Èèwọ̀ òrìṣà, alájẹ́ ìpàjẹ́ kó mọ̀ jẹ́. Èèwọ̀ òrìṣà, alájẹ́ ìpàjẹ́ kó mọ̀ jẹ́. Bí a ṣe máa ṣe nìyẹn, a máa pe nígbà tá a bá ń pe ajá, alájẹ́ ìpàjẹ́ kó mọ̀ jẹ́. A gbẹ́nu síbi ojú ara obìnrin, a máa pè é ogí aborí púkẹ́ lẹ́ẹ̀mẹ́ta. À ń tòtò balẹ̀ hàn ganran. Nígbà tí abẹ́rẹ́ yọ tán kí lókùn ń wò. Ìrìwò ìsà, alájẹ́ ìpàjẹ́ kó mọ̀ jẹ́. Ìrìwò ìsà, alájẹ́ ìpàjẹ́ kó mọ̀ jẹ́. A máa mọ fà á, ẹ rí i pé bàbá ṣe ń fà á tàbá tètè gbójú kúrò gan, ó ṣe ṣe kíkiní yẹn àti gbogbo gbẹ̀ yóò wọ̀ bọ́lẹ̀ ni, yóò wọ̀ bọ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ó dájú o, àbí Elédùmarè dájú jù, lẹ́mọ̀ yẹn ká fi ṣeré o. Ẹ̀yin gbogbo ẹ̀yin ìyá àbí ẹ̀yin lẹ́ni eléyìí, dákun bá mi share program yìí. Ẹ ní ṣe àṣedànù. Ẹ like,
kí ẹ comment bí ó ṣe jẹ́ nìyẹn o.